Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ o. Gbogbo ọmọ kóòtù òjíire, ojú òní tì wá o. A ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọmọdé ilé, mo kí yín. Àgbà ilé, a kí yín o. Akọ́kùnrin, akóbìnrin, akóyúnnú, akásẹ̀ ẹ̀bí wípé a kú kàlẹ̀ o. Ọwọ́ ayé ò ní tẹ̀ wá o. A kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. A ò ní ṣìṣe. Great Yoruba Defense Movement Worldwide TV lẹ́ ń gbọ́ lọ́wọ́ lábẹ́ aláṣẹ àti olùdarí ìyá wa Olúṣọlá Precious. Ìyá, ojú òní tì yín. Àkànbí pankere ọ̀rọ̀ lèmi jẹ́. Lágbára Ọlọ́run, àjọ ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni. Ní tó gbé mi wá sóde lónìí ni wípé àwọn ọmọ lórí Facebook wọ́n ń lo orúkọ bàbá wa olóyè Sunday Igboho, wọ́n fi ń gbé owó kúrò lákáǹtì àwọn èèyàn pé inú wọn á kàn ṣàdédé sẹ́ndì mẹ́sẹ̀gì sáwọn èèyàn lórí Facebook. Wọ́n á ní bàbá olóyè Sunday Igboho ló ní káwọn sẹ́ndì mẹ́sẹ̀gì sí wọn pé ṣó wù wọ́n láti join group fún jàǹgbara Yorùbá nǹkan kan ní tí bàbá ń bàbá òde mọ́ nǹkan kan pé kán sẹ́ndì pé àwọn fẹ́ fún wọn ní 100,000 naira pé owó yẹn dẹ̀ ṣe pàtàkì. Àkànbí pankere ọ̀rọ̀ lèmi jẹ́. Musili Òṣèní tí Amiyu ìyá wa Olúṣọlá Precious pé owó yẹn àwọn fẹ́ fáwọn èèyàn ní 300,000 100,000 àwọn fẹ́ fún wọn, ṣùgbọ́n àkáǹtì wọn dà pé òkú ò lè gbárù owó bẹ́ẹ̀, pé kán sáré lọ sí báǹkì kan lọ change ATM wọn sí VAS. So kán wá mú kóòdù ATM yẹn wá. Tẹ́ bá ti fi kóòdù yẹn lé wọn lọ́wọ́, kíákíá ni gbogbo owó tó wà lákáǹtì àwọn èèyàn yẹn ó kúrò ń bẹ̀. Ṣe rí i pé wá kàgúrúkú ni ẹni tó ṣẹlẹ̀ sí. Ìyẹn gbọ́rọ̀ rẹ̀ ní ìsìn ní ìfọ̀rọ̀wérọ̀ tèmi àti ẹjọ́ sọ, torí òun mọ̀ wípé olóyè Sunday Igboho kọ́ ló gba owó lọ́wọ́ òun, ṣùgbọ́n àwọn kan náà fẹ́ fi ba orúkọ bàbá yìí jẹ́. Wọ́n fẹ́ fi dáná sí bàbá yìí lọ́rùn. Gbogbo ọgbọ́n náà fi ń wá kán ṣàfihàn fáìtì bàbá yìí. Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe. So ẹja gbọ́rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí, torí kò kì í ṣe iṣẹ́ kékeré. So ẹja gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí, so that àwa mọ̀ bí tá à ń lọ. Ojú òní tì wá o. Mo kàn sáré wá ta ni, iṣẹ́ pọ̀ tá à ń ṣe lọ́wọ́, but mo gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yìí. Bàbá wa ni olóyè Sunday Igboho jẹ́. The Bluetooth device is connected a dẹ̀ gbọ́dọ̀ gbọ́ nǹkan kan nípa bàbá yìí pé nìkan fẹ́ bà nǹkan tí bàbá yìí ṣe jẹ́. Ayé ń tàn gbọ́dọ̀ bàjẹ́ ni. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣé o, ẹ bá wa ṣe ètò yìí. Ojú òní tì. Okay, sir. So ẹni wípé wọ́n gbé orúkọ kan wá látòrí Facebook, wọ́n lè fún olóyè Sunday Igboho sí. orúkọ fúnibù picture Sunday Igboho gan-an gbé wá pẹ̀lú ẹ̀. Igboho ṣe lẹ́tà ẹ wá mú nọ́mbà yẹn. Bẹ́ẹ̀ni. Nọ́mbà yẹn wá sọ pé kẹ́ lọ gba ATM kan. Bẹ́ẹ̀ni. Ó béèrè ATM tí mo ń lò tẹ́lẹ̀. Ó béèrè ATM. Pé báńkì wo ni mo bẹ́ẹ̀ ni mo wá sọ báńkì tí mo ń lò fún. So ó ní wá ló máa sẹ́ndì owó 100,000. So lẹ́tà wá ní ó yẹ kí n kiri ó lóun ti sẹ́ndì ẹ̀mọ́ ní owó kankan wọlé. Ó wá ní òkè bóyá tó ṣẹlẹ̀ ní wípé àkáǹtì tí mo lò yẹn kó bóyá bí àkáǹtì ni. Ṣàmọ́ ní òun ṣe bí àkáǹtì tó ṣe kíní ni mo ti ń gbowó tó ṣe díẹ̀ lórí àkáǹtì yẹn. Ká sáà máa fọ̀rọ̀ fún ó ní nọ́mbà kan àwọn ATM tí nọ́mbà ẹ bẹ̀rẹ̀ ní 501 kìíní kan ń gbé òun ló ń bá lọ ṣe. Ṣé mo ṣe wá dé báńkì náà sọ pé nígbà mo dárúkọ tí mo pe nọ́mbà yẹn náà sọ pé bá ATM card ni. So nọ́mbà fún mi. So mo ṣe wá dé ní mo sọ pé mo ti gba káàdì yẹn o. Ó wá ní kí n pe nọ́mbà tó wà ní máa pe nọ́mbà yẹn. Bí mo pe nọ́mbà yẹn báyìí
mi mọ nǹkan tó tẹ̀lé ọ̀hún ó ní màá rí mẹ́sẹ̀gì kan mo rí mẹ́sẹ̀gì yẹn 6 numbers ni wá jẹ́ code number so mo wá pè mo ní mo ti rí ó ní kí ni bá pè sọ nọ́mbà yẹn mo tí mo sọ nọ́mbà yẹn mo tó bá tẹ̀ báyìí kò pé 3 minutes. gbogbo tó wà lákàtúntì kan lọ. gbogbo tó wà lákàtúntì wa pátá náà kò lọ. ó gba odidi ìmáàmù. ọlọ́run tó gbọ́dọ̀. orúkọ Sunday orúkọ sí Sunday Igboho ó fẹ́ ba orúkọ bàbá wọ́n fẹ́ ba orúkọ bàbá yẹn jẹ́ ni. ẹ má wọrí ẹ ṣe sọ fún mi káwọn lọ lórí ẹ. báyé ní ògbọ́ wọ́n ṣe ní ìgbà yẹn máa fi nọ́mbà yẹn jáde. ṣiṣẹ́ lórí ẹ ṣe àtọ. mo sọ gbogbo ẹ mo ti sẹ́ǹdì nọ́mbà yẹn ó wà lórí WhatsApp yẹn. ẹ ṣeun yẹn. Sunday Igboho kọ́ ọ ṣùgbọ́n yóò dọ̀dọ̀ tiẹ̀ náà. mo mọ̀ pé ṣe Sunday Igboho lè ṣe láéláé ṣùgbọ́n ní àwọn ọ̀tá Yorùbá tí wọ́n fẹ́ máa ba orúkọ ẹnìyẹn jẹ́ nìyẹn. ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ àkúnwà o. àwọn olórí láti máa sọ̀rọ̀ yìí kiri bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni so èmi ò bí n tiẹ̀ bẹ́ẹ̀ níbọ̀dì sọ ìlú ẹ̀yìn kan náà lọ. tó gbogbo ọmọ Nàìjíríà ṣẹbẹ́ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ location 419 tẹ́ ya gbájú ẹ̀ tẹ́ tún lórúkọ bàbá ẹ̀ láti ṣe tí ò dáa ṣèbẹ́yìn náà ti gbọ́ báyìí bàbá ìkọ́ ló ṣe nǹkan tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ bàbá jẹ́jẹ́ bàbá wa wà tó rọra ń ṣe tiwọn kọ́lọ́ ọba mi kó bá mi lọ́rọ̀ ẹ̀mí bàbá ànírí wàhálà yé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe báyìí ẹ bẹ̀rù orí yín tó yẹ páyé yín máa padà bàjẹ́ ẹ ní kí bàbá àdírẹ́sì àwọn èèyàn kò sí nǹkan kan tó ṣe fọlọ́yè Sunday Igboho tí má lè rí orí fóònù tí mò ń lò yìí ní fídíò tí mo rí láàárọ̀ yìí tí wọ́n ṣe orí ẹ̀ ló wà kò sí nǹkan kan tó ṣe bàbá is fine already ṣe gbọ́ ìyá gan ti dayé lò ìyá Olúṣọlá Precious ti dayé lò bàbá is fine kò sí wàhálà kankan kò sí nǹkan tó ṣe bàbá àlàáfíà bàbá wà ẹ gbọ́ àlàáfíà bàbá wà ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ káwọn èèyàn má bọ́ sínú 15 irú nǹkan bẹ́ẹ̀ òun la ṣe sọ jáde pé kò sí nǹkan tá a bá gbọ́ àmì sọ pé gbogbo ayé wọ́n lè gbọ́ nǹkan lórí ẹ̀ kò mú sẹ́ǹsì dání pé kí irú nǹkan báyẹn ṣẹlẹ̀ ká dẹ̀ wá wò ká dẹ̀ wá gbàgbé ẹ̀ àbí ká fi ọ̀rọ̀ náà pamọ́ àbí ká má yẹ káwọn èèyàn gbọ́ nǹkan kan tó ń lọ lórí ẹ̀ so a ní láti sọ so ló jẹ́ ká gbé jáde so ojú òní tiwa kò sí wàhálà kankan lórí lọ́dọ̀ bàbá olóyè Sunday Igboho àlàáfíà náà wà pẹ̀lú àṣẹ Ọlọ́run ó gbé èyí tẹ́ ẹ ṣe kínní tẹ́ ẹ lórúkọ bàbá yìí láti fi lu jìbìtì ayé yá padà bàjẹ́ bá wa ṣètò yìí lágbára Ọlọ́run ayé yá padà bàjẹ́ ni torí ó rọ̀ǹgì fún yín láti máa lo orúkọ bàbá yìí ṣe anything tí ò dáa ṣó ti yé yín kí n play ọ̀rọ̀ máa yẹn dáadáa fún àwọn tí wọn ò gbọ́ tí èmi àti ẹjọ́ fi ọ̀rọ̀ wérọ̀ ṣó yé yín. Okay, sir. so ẹni wípé wọ́n gbé orúkọ kan wá látọ̀rí Facebook olóyè Sunday Igboho sí. orúkọ sọ́yìnbó picture Sunday Igboho gan-an gbé wá pẹ̀lú ẹ̀. Igboho so later ẹ wá mú nọ́mbà yẹn ẹ wá pè é so nọ́mbà yẹn wá sọ pé kẹ lọ gba ATM kan. bẹ́ẹ̀ni ó béèrè ATM tí mo ń lò tẹ́lẹ̀. ó béèrè ATM pé báńkì wo ni bẹ́ẹ̀ ni mo wá sọ báńkì tí mo ń lò fún un so ó ní wá ló máa sẹ́ndì owó 100,000 so lẹ́tà wá ó yẹ kí n ti rí ó lóun ti sẹ́ndì ẹ̀mọ́ ní owó kankan wọlé ó wá ní òkè bóyá ní tó ṣẹlẹ̀ ní wípé àkáǹtì tí mo lò yẹn kó bóyá bí àkáǹtì ni
ṣàmọ́ ní òun ṣe débi àkáǹtì tó ṣe kínní ni mo ti ń gbowó tó ṣe díẹ̀ lórí àkáǹtì yẹn ká sáà máa fọ̀rọ̀ kó ó ní nọ́mbà kan pé àwọn atm tí nọ́mbà ẹ bẹ̀rẹ̀ ní 501 kínní kan ń gbé òun ló ń bá lọ ṣe so mo ṣe wá dé báńkì náà sọ pé ńgbà mo dárúkọ. Hello. Hello, sir. Hello. Hello, sir. Mo wà Ẹ lórí káàsán, sir. ẹ káàsán, mo wà lórí ètò. Ẹ ra, sir. Mo wà lórí program. Ẹ ti fẹ́, sir. Hello. Ẹ lẹ, sir. Yes, Ẹ kú ètò. mo wà lórí ètò báyìí. Dájú. Mo wà lórí Hello. ètò báyìí. Ṣé ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ ni? Hello, sir. Mo ń gbọ́ yín, mo wà lórí program. Ṣé ẹ ní nǹkan tẹ́ Màá fẹ́ pè sọ? yín padà, sir. Ọ̀dà. Mo ṣeun. káàdì ni so náà bá fún mi so mo ṣe wá délé mo sọ pé mo ti gba káàdì yẹn o ó wá ní kí n pe nọ́mbà tí wàá lò máa pe nọ́mbà yẹn tí mo pe nọ́mbà yẹn báyìí mi mọ nǹkan tó tẹ̀ lọ́hùn ó ní màá rí mẹ́sẹ̀gì kan mo rí mẹ́sẹ̀gì yẹn 6 numbers ni ó wá jẹ́ code number so mo wá pè mo ní mo ti rí ó ní kí n bá pe sọ nọ́mbà yẹn mo tí mo sọ nọ́mbà yẹn mo tó máa tẹ̀ báyìí kò pé 3 minutes. Gbogbo tó wà lákàtí kan lọ. gbogbo tó wà lákàtí wọn pátá náà kò lọ. Ó gba odidi ìmáàmù. Ọlọ́run tó gbọ́dọ̀. So orúkọ Sunday orúkọ sí Sunday Igboho ó fẹ́ bà orúkọ bàbá wọn fẹ́ bà orúkọ bàbá yẹn jẹ́ ni. Ẹ má wọrí ẹ ṣe sì sọ fún mi káàmù lọ lórí ẹ. Báyé ní ògbọ́ wọ́n ṣe ọ ní ìgbà yẹn máa fi nọ́mbà yẹn jáde. Mo fẹ́ ṣiṣẹ́ lórí ẹ ṣe àdó. Mo sọ gbogbo ẹ mo ti sẹ́ǹdì nọ́mbà yẹn ó wà lórí WhatsApp yín. Mo ti rẹ́ everything. Ẹ ṣeun. Sunday Igboho kọ́ ọ ṣùgbọ́n yóò dọ̀dọ̀ tiẹ̀ náà. Mo mọ̀ pé ṣíṣe Sunday Igboho lè ṣe láéláé ṣùgbọ́n ní àwọn ọ̀tá Yorùbá tí wọ́n fẹ́ máa ba orúkọ ẹnìyẹn jẹ́ nìyẹn. Ṣiṣẹ́ lórí ẹ̀ ọlọ́run àkúnwà o. Àwọn olórí tó ti máa sọ̀rọ̀ òye kiri bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. So ebi ò bí n tiẹ̀ bẹ́ẹ̀ níbọ̀dì sọ. Bẹ́ẹ̀ níbọ̀dì sọ ju ẹyin kan náà lọ. Ibi tí àwọn èèyàn wa tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwà burúkú wọn wọ́n tún gbé dódò olóyè Sunday Igboho sórí wípé orí àwọn mi ò pé ọlọ́ọ̀ba aláàánú jùlọ yóò fìyà jẹ gbogbo àwọn ọ̀tá Yorùbá wọn ò ní gbádùn àwọn tí wọ́n ń wá wàhálà fúnran Yorùbá wàhálà ni ó bá wọn tẹbí tara wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àwọn tó níyàn Yorùbá ò ní gbádùn ayé wọn ò ní tẹ̀wájú wọn jìyà kú ni tó ilẹ̀ Yorùbá Ọlọ́run bá ti ń fún wa lójútùú lórí nǹkan tí àwa gbé dání Ọlọ́run ó dẹ̀ yanjú ẹ̀ tó rọ́lọ́run ló bẹ̀rẹ̀ gbogbo ohun tó bá wù kán ṣe ìyà ni ó padà jẹ gbogbo wọn pa pẹ̀lú àṣẹ Ọlọ́run àtàwọn bàbá àṣálẹ́ wọn. Tá a rí nìyẹn tá a ní gbogbo èèyàn ó gbọ́ ó dẹ̀ ṣe pàtàkì kí everybody gbọ́ sí i kò ń ṣe nǹkan tá a gbọ́dọ̀ fi ṣeré nǹkan tó bá ti di wípé gbogbo ìlú ló gbọ́dọ̀ gbọ́ ó ṣe pàtàkì Ọlọ́run ọba ò ní jẹ́ kọ́wọ́ ayé tẹ̀ wá àní ṣìṣe o pẹ̀lú àṣẹ Ọlọ́run àjọ débùtì ayọ̀ àá ṣe débi èrè ẹjá lọ fọkàn balẹ̀ ìran Yorùbá wọn kì í ṣágun akíkanjú ni Yorùbá jẹ́ Ọlọ́run ọba tó dẹ̀ láyé tó lọ́run á bá wa ṣe àá ṣe débi èrè ilẹ̀ lérí ìyá àjọ débẹ̀ ni. Ẹ jẹ́ kí a lọ fọkàn balẹ̀ Mr. Adesanya Adeolu Triple Fatigan Olúwa Ọlásùnkànmí ẹ ṣé káàbọ̀ Emmanuel Olúwọlé ẹ ṣé káàbọ̀ sórí ètò ṣe àdúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ darapọ̀ mọ́ ẹ bá wa share rẹ̀ fún àwọn èèyàn tí wọ́n má bàa tó bọ́ sínú ìdàkọ̀ àwọn èèyàn burúkú wọ̀nyí tí wọ́n forúkọ bàbá oníbàbá jẹun kiri so
kí àṣírí wọn lè tú. Wọ́n pé lágbára Ọlọ́run á bá wa ṣe, á dẹ̀ jẹ́ kí ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí láì jìnnà, ọwọ́ á tẹ̀ wọ́n, àwọn alálẹ̀ á fi wọ́n ṣẹ̀sín, gbogbo àwọn tó fẹ́ ba orúkọ bàbá wa jẹ́. So mo mọ̀ wípé kì í ṣe nǹkan tí ó yẹ kán máa ṣeun bàbá mi, Ọlọ́run á dó tẹ̀yìn náà, kò ń ṣe nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ lírú àsìkò yìí láti máa fi orúkọ bàbá yìí gbá àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì, kò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá yìí oore ló wá ṣe fúnran Yorùbá, kò yẹ ká kó bàbá oníbàbá sírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ó léwu. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n padà play ẹ ní pé what's the information, ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ bàbá yẹn, that's it, pé ẹni tí wọ́n fi orúkọ bàbá yìí gbá lórí nẹ́ẹ̀tì ni, tó sì jẹ́ pé ìmáàmù ìlú kan ni. So ẹ jẹ́ kí n padà play, ó dà pé ènìyàn ò gbọ́, ìyẹn Mr. Adédayọ̀ Yusuf, ẹ jẹ́ play ẹ lẹ́ẹ̀kan sí. So ẹni wípé wọ́n gbé orúkọ kan wá látọ̀rí Facebook, wọ́n kó olóyè Sunday Igboho sí. orúkọ fún inú picture Sunday Igboho gan-an gbé wá pẹ̀lú ẹ̀. Igboho so lẹ́tà ẹ wá mú nọ́mbà yẹn, ẹ wá pè é. Bẹ́ẹ̀ni. So nọ́mbà yẹn wá sọ pé kẹ́ lọ gba ATM kan. Bẹ́ẹ̀ni. Ó béèrè ATM tí mo ń lò tẹ́lẹ̀. Ó béèrè ATM tó báńkì wo ni mo bẹ́ẹ̀ ni mo wá sọ báńkì tí mo ń lò fún un. So ó ní wá ló máa sẹ́ndì owó 100,000. So lẹ́tà wá ní ó yẹ kí n kiri ó lóun ti sẹ́ndì ẹ̀mọ́ ní owó kankan wọlé. Ó wá ní òkè bóyá tó. Hello. Ẹ káàsán, mo wà lórí program. Okay, sir. Mo wà lórí program live báyìí. Okay, mo ti gbọ́, màá pè é padà. Ṣàmọ́ ní oṣù tó bí àkáǹtì tó ṣe kínní ni mo ti ń gbowó tó ṣe díẹ̀ lórí àkáǹtì yẹn ká sáà máa fọ̀rọ̀ pé ó ní nọ́mbà kan pé àwọn ATM tí nọ́mbà ẹ bẹ̀rẹ̀ ní 501 kìíní kan ń gbé òun lóyún mo bá lọ ṣe. Okay, sir. So ẹni wípé wọ́n gbé orúkọ kan wá látọ̀rí Facebook, wọ́n kó olóyè Sunday Igboho sí. orúkọ fún inú picture Sunday Igboho gan-an gbé wá pẹ̀lú ẹ̀. Igboho. Bẹ́ẹ̀ni. So lẹ́tà ẹ wá mú nọ́mbà yẹn. Bẹ́ẹ̀ni. So nọ́mbà yẹn wá sọ pé kẹ́ lọ gba ATM kan. Bẹ́ẹ̀ni. Ó béèrè ATM tí mo ń lò tẹ́lẹ̀. Ó béèrè ATM tó báńkì wo ni mo bẹ́ẹ̀ ni mo wá sọ báńkì tí mo ń lò fún un. So ó ní wá ló máa sẹ́ndì owó 100,000. So lẹ́tà wá ní ó yẹ kí n kiri ó lóun ti sẹ́ndì ẹ̀mọ́ ní owó kankan wọlé. Ó wá ní òkè bóyá tó ṣẹlẹ̀ ní wípé àkáǹtì tí mo lò yẹn tó kó bóyá tó bí àkáǹtì ni. Ṣàmọ́ ní oṣù tó bí àkáǹtì tó ṣe kínní ni mo ti ń gbowó tó ṣe díẹ̀ lórí àkáǹtì yẹn ká sáà máa fọ̀rọ̀ pé ó ní nọ́mbà kan pé àwọn ATM tí nọ́mbà ẹ bẹ̀rẹ̀ ní 501 kìíní kan ń gbé òun lóyún mo bá lọ ṣe. So mo ṣe wá dé báńkì náà sọ pé nígbà mo dárúkọ tí mo pe nọ́mbà yẹn náà sọ pé VAP ATM card ni, so nọ́mbà fún mi. So mo ṣe wá dé nípa sọ pé mo ti gba káàdì yẹn ó wá ní kí n pe nọ́mbà tí wàá ní mo á pe nọ́mbà yẹn. Tí mo pe nọ́mbà yẹn báyìí mi mọ nǹkan tó tẹ̀ lọ́rùn ó ní màá rí mẹ́sẹ̀gì kan mo rí mẹ́sẹ̀gì yẹn 6 numbers ni wá jẹ́ code number. So mo wá pè mo ní mo ti rí ó ní kí n bá pe sọ nọ́mbà yẹn tí mo sọ nọ́mbà yẹn mo tó máa tẹ̀ báyìí kò pé 3 minutes. Gbogbo tó wà lákàtí kan lọ. Gbogbo tó wà lákàtí wọn pátá náà kò lọ. Ó gba odidi ìmáàmù. Ọlọ́run tó gbọ́dọ̀. So orúkọ Sunday orúkọ sí Sunday Igboho ó fẹ́ bà orúkọ bàbá yẹn jẹ́ ni. Ẹ má wọrí. Ẹ ṣe sọ fún mi. Káàbọ̀ ọ̀nà lórí ẹ̀. Báyé ní ògbọ́ wọ́n ṣe ọ́. Ní ìgbà yẹn máa fi nọ́mbà yẹn jáde. Mo fẹ́ ṣiṣẹ́ lórí ẹ ṣe àtúntò. Mo sọ gbogbo ẹ̀ mo ti sẹ́ǹdì nọ́mbà yẹn ó wà lórí WhatsApp yẹn. Ìtì rẹ̀ everything.
ẹ ṣeun rẹ. Sunday Igboho kọ́ ọ ṣùgbọ́n yóò dọ̀dọ̀ tí ní. mo mọ̀ pé ṣíṣe Sunday Igboho lè ṣe láéláé ṣùgbọ́n ní àwọn ọ̀tá Yorùbá tí wọ́n fẹ́ máa ba orúkọ ènìyàn jẹ́ nìyẹn. Ṣiṣẹ́ lórí ọ̀dọ́ àkúrà o. Àwọn olórí kíkọ́ ti máa sọ̀rọ̀ òye kiri bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. So èmi ò bí ìfẹ́ anybody sọ ìlú ẹ̀yìn kan náà lọ. tó ọ̀rọ̀ bàbá ẹ̀ lẹ́gbọ́n ìmáàmù ìlú kan ni bàbá tí ó sọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ wípé wọ́n fi fọ́tò bàbá ẹ̀ wọ́n fi ń gbá àwọn èèyàn lórí net. ẹ̀rọ wọ́n pé wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Oore ni bàbá olóyè Sunday Igboho ń ṣe fúnran Yorùbá, kò yẹ kí ìran ọmọ Yorùbá kankan kó fi bí sú bàbá yìí. Olórí burúkú ni ẹni tó bá dánrú ẹ̀ wò, kò dẹ̀ ní jèrè àwọn nǹkan tó bá kó jọ. Òun gan ẹ̀mí rẹ̀ ò ní gùn, torí pé nǹkan tá a gbé dárí lásìkò yìí ó kọjá wípé kẹ́nìkan máa ṣe rádaràda àbí kó máa ṣe orí burúkú ẹ̀. Torí nǹkan báyìí tó ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ tá a fi láà ń kúrò ń bẹ̀, òun ni gbogbo nǹkan yìí. So wọ́n kúkú ń fi orúkọ Nàìjíríà gan wọ́n fi ń gbá àwọn èèyàn. So gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà ń ṣe ìwà jìbìtì. Ṣèbá àwọn olóṣèlú náà orúkọ Awólọ́wọ̀ náà fi ń wọlé dìbò, ìwà Awólọ́wọ̀ kan náà ń wù fún wa. Gbogbo ẹ̀ lórí irọ́ náà ni. Ọlọ́run á dẹ̀ mú gbogbo wọn. Ọlọ́run tó láyé tó lọ́run á gba ìran Yorùbá lẹ̀ kúrò lóko ẹrú. Ìyà ẹ ti tó gẹ́ Kazeem ọmọ owó, ìyà ẹ ti tó gẹ́ Akínládé Sunday Tèmítèmí, ìyà ẹ ti tó gẹ́. Ọlọ́run á gbàran Yorùbá, torí ibi tá à ń bọ̀rọ̀ lọ a ní láti múra dáadáa. Gbogbo ohun tí wọ́n bá fẹ́ gbáyọ ká máa dúró tì wọ́n lọ́rùn. Ìran Yorùbá kò ń ṣe ìran tí ẹnìkan lè fọwọ́ sàdánù, torí pé akíkanjú ni Yorùbá. Ògo tó dẹ̀ tayọ gbogbo àgbáyé ló wà pẹ̀lú ìran Yorùbá. Ẹnìkan ò lè jìde ńlẹ̀ kó lóun ó ba ògo náà jẹ́ mọ́ ìran Yorùbá lọ́wọ́. Agbára Ọlọ́run àṣírí wọn á máa tú. Àwọn ọ̀tá Yorùbá, àwọn ọba, àwọn olóṣèlú, gbogbo wọn náà kóra wọn jọ tí wọ́n ń dìtẹ̀ mọ́ ìran Yorùbá, torí pé eyín ọ̀bẹ tó fún wọn ní agbẹ́ wọn léyín tán, wọ́n ń fi eyín yẹn gé wa jẹ. Olóṣèlú tí ò ṣe nǹkan kan sí ìlú ẹ̀, ṣèbọ́ta àwọn mẹ̀kúnnù ló jẹ́, ọ̀tá ìran tó gbé jáde ló jẹ́. Ọba tó ń wò tí wọ́n ń pa àwọn èèyàn lójú ẹ̀, tí wọ́n ń gbé àwọn èèyàn lọ, tí wọ́n ń fìyà jẹ àwọn ọmọdé, ọ̀tá ìran tó jọba lé lórí ló jẹ́. So ọ̀tá Yorùbá nìyẹn. Ẹnikẹ́ni náà tó bá ń fi ọ̀nà àrùmọ̀kọ́rọ́ yìí fi jẹ ìjẹkújẹ lórí ọ̀rọ̀ Yorùbá, tó ń gba ẹrù lórí àwọn ọmọ Yorùbá, Esther Oyinlóye tó ń gbẹrù lórí àwọn ọmọ Yorùbá, tí ó jẹ́ kí àwọn èèyàn ó jẹ èrè gidi lórí èyí tó kálukú ń ṣe. Ẹ wo bí ní orílẹ̀-èdè ibi tá a wà location fún àwọn náà ṣe rí kó tó di pa sọ pé à ń lọ. Ẹ wo iye tó ju wa rí, ẹ wo nǹkan tó ń fojú wa rí. Ọ̀dọ̀ wa nìkan náà ti ń fọ́ bí pápá ogun tí wọ́n ń dá ogun sílẹ̀ ń bẹ́ẹ̀ ń jojúmọ́. Ọkàn àwọn èèyàn ò balẹ̀ láti sùn. Ọkàn àwọn èèyàn ò balẹ̀ láti ṣe tó bá yẹ kán ṣe. Gbogbo ẹ̀ wá le koko. Àwọn ọ̀tá Yorùbá yìí ló fà á. Ẹ bá wa tẹ like, ẹ bá wa tẹ love. Gbogbo àwọn ọ̀tá Yorùbá yìí wọ́n dẹ̀ kóra wọn jọ bí ìbòsì ni wọ́n, towótowó náà fi ń bá wa jà. Wọ́n oppress wa to the level wípé òun ò jẹ́ ká mímú mí nílùú, nítorí wípé wọ́n ṣá wà nípò kan. Orí wa náà dẹ̀ ń fa tán fi ń dépò yẹn. A dẹ̀ kọ́ aláṣẹ mọ́ pé ìran Yorùbá fẹ́ dá dúró, ó dogun dọdẹ. Ṣé ká wá jókòó táwọn ọ̀tá wa kan máa bẹ̀rẹ̀ sí fìyà jẹ wá lọ bẹ́ẹ̀ ni? Ìran Yorùbá ò kì í ṣe ẹni ìyà. Àwọn nìyà ó padà jẹ kányìn ayé wọn. Kí ló wá dé? Everybody bẹ̀rẹ̀ sí ṣe bó ṣe wù wọ́n. Kéèyàn tó rírú àwọn bàbá ẹ̀ kí wọ́n jáde. Olóyè Sunday Igboho is okay, gbogbo èèyàn ló mọ̀ pọ́n wà okay láyé wọn. Kò sẹ́ni tó máa délé wọn tí kò ní mọ̀ pé èèyàn ńlá ni bàbá ẹ̀.
irú wọn wá jáde wọ́n ń wọ igbó kiri, ó yẹ ká fún wọn ní kudos pé wọ́n gbìyànjú, wọ́n ń ṣiṣẹ́ takuntakun. So why tó jẹ́ pé ibi ilẹ̀ fẹ́ fi sú bàbá ẹ̀, ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀, kọ́ lọ́ mọ́ bá bínú sí wa. Gbogbo ẹ̀yin olóṣèlú náà tó jẹ́ pé ẹ ti jẹjẹjẹ ikùn yín ti bẹ́, ẹ dẹ̀ lọ jókòó jẹ́, kẹ́ gbà wípé ìran Yorùbá ti ṣe tán, wọ́n ti fẹ́ lọ nìyẹn, ẹ dẹ̀ fi wá sílẹ̀ kẹ́ jẹ́ ká máa bá tiwa lọ. Ká ṣètò Olúwa kó dẹ̀ mọ́yán lórí. Ìyà ẹ ti tó gẹ́, kí ló dé? Ẹ̀yin náà rò náà, tẹ́yin náà bá bí ọmọ tẹ́ ń fìyà jẹ lójoojúmọ́, kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ tí ọmọ yẹn bá wá dọjọ́ kan tó lóun jẹ ìyà mọ́, ẹ dẹ̀ filẹ̀ kó lọ dáṣe oríire ẹ̀. Gbogbo wa la mọ́go wáyé, ògo wa ò sí lábẹ́ ẹnì kankan. Why tí Nàìjíríà ń sọ ògo àwọn èèyàn di akúrẹ̀tẹ̀? Why tó jẹ́ pé Nàìjíríà ń produce, ó ń sọ èèyàn di atúnidá? Atúnidá ni orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ fáwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Kò ń ṣe nǹkan tó rò pé ó máa ṣe kọ́ ló ń ṣe. Kò ń ṣe àfojúsùn rẹ ní ìgbà tí ó wà ní èwe kọ́ ló ń gbé kalẹ̀ nísìn. Nàìjíríà ti yí ògo àti kádàrá àwọn èèyàn padà nítorí pé kò sí àǹfààní láti practice nǹkan tó mọ̀. Tó bá dẹ̀ tẹ̀ wá ráyè practice nǹkan tó mọ̀, kò sí ìkóríyá lórí nǹkan tó fẹ́ gbà, pé bóyá o fẹ́ ní kóríyá lórí nǹkan tó mọ̀, pé nǹkan báyìí o máa ní ìgbéga lórí ẹ̀. Torí pé wọn ò mọ iyì nǹkan tó wà lórí ẹ̀. Torí ẹ̀ làwọn òyìnbó náà fi tètè ń rí wa mú sọ́dọ̀ wọn. Torí tá bá ti lè fi talent wa hàn wọ́n, ó máa ń jọ wọ́n lójú gan. Kí ló wá dé tó jẹ́ pé ìran Yorùbá, àwa náà lọ ta ara wa. Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì, iṣẹ́ àwọn olóṣèlú ni. Àwọn méjèèjì àti PDP àti APC, kò sí ìkankan. Why are you doing all this? Why tí wọ́n ń ṣe gbogbo nǹkan báyìí? Ìjojúmọ́ náà ń ṣe rádaràda, tí wọ́n bà nǹkan tá à ń ṣe jẹ́. Gbogbo àwọn èèyàn ò lè lọ sóko mọ́. Oko wọn sọ déèwọ̀ níbi tó ń jẹ́ ti ń wá. Ṣé fẹ́ fi ibi pa wá kú ni? Ìran Yorùbá ò kì í ṣerú ẹ̀. Ìran Yorùbá akíkanjú ni wá. So kan lọ stop rádaràda tán ń gbé káàkiri. Kò lè ṣe election 2023 kan gbàgbé ẹ̀. Ìran Yorùbá nation ti dúró pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. A ti bọ́ lóko ìyà ò tó jẹ wá mọ́. Ẹ̀yin olóṣèlú ẹ lọ tún èrò yín pa lórí rádaràdan yẹn. In tó wà ńlẹ̀ sí kọjá nǹkan tẹ́ ẹ lérò. Àwọn èèyàn ti gbọ́n kọjá gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ máa gbé wá ẹ̀. Torí gbogbo àwọn kóòdù yín yẹn kò wọlé mọ́. Àwọn èèyàn ti change ẹ̀, wọ́n ti bà password jẹ́ mọ́ yín lọ́wọ́. So ẹ kàn lè fi ọgbọ́n ṣe anything mọ́ báyìí. Ó ti dọ̀rọ̀ gbangba wálé à. Àwọn èèyàn ti mọ̀ wípé ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn tó ń gbádùn 10% nínú 100%, ṣé káwọn yòókù kan lọ para wọn ni? Why are you greedy? Tẹ́ wà greedy bí eléyìí, tẹ́ dẹ̀ wá so selfish. Nítorí interest ti yín nìkan, selfish interest yín nìkan, láti fi gbogbo odidi 60 million èèyàn sínú ìdààmú nítorí pé ẹ̀yin nìkan fẹ́ gbádùn. Ṣé kò tí tó yín ni láti gbà tẹ́ ti ń jẹ wá láti 1 to 60, láti 1960 tá a ti gbòmìnira? Kò sí nǹkan kan tó yàtọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ sì ni ìran Yorùbá lẹ̀ ń fi kó gbogbo ẹ̀yà yòókù. Àwa la dẹ̀ kàwé jù, àwa la mọ nǹkan jù. Gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ń gọ sẹ́yìn Fúlàní, ṣé fẹ́ ṣẹrú Fúlàní kú ni? Ṣẹ́yìn ò mọ̀ wípé ẹ̀yìn lẹ wà ni? Ẹnu yín ò tọrọ, bẹ́ẹ̀ bá lọ sínú pàdé, ẹ lè sọ̀rọ̀ dáadáa tó pàdé bá pẹ̀yìn àtàwọn Haúsá pọ̀. Àwọn ni wọ́n máa là lé yín lọ́wọ́. Agbára ò sí ní South West rárá. Òkè Ọya lágbára wà. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yà mẹ́ta ni wá. Ó yẹ kó pín agbára yẹn sí dàbándàbá ni. Wọn ò fún Yorùbá láṣẹ láti ṣe nǹkan kan. Wọ́n fi wá sí prime president. Àárí ọ̀rọ̀ kankan, àárí nǹkan kan tí Ọ̀ṣínbàjò ṣe tí a lè sọ pé bàbá ìgbìyànjú pé àkíní ìgbà tí wọn ò jẹ́ kó mí níbi tó wà, wọ́n fún mọ́kànnà ni. Ṣé bá tó ṣe máa ṣe lọ lélẹ̀? Ìgbà tó bá sọjọ́ wà níbẹ̀, òkè Ọya yìí náà ló ń ṣe nǹkan sí jù torí pé kán má bàa disturb ìjọba ẹ̀. Àbí ṣé kò ń ṣàsìkò ẹni Boko Haram bẹ̀rẹ̀ wàhálà wọn? Àwọn Niger Delta náà ṣe tí wọ́n ń gbà yẹn. Ṣé bí a ṣe máa bá lọ lélẹ̀? Tá bá tún wá sọ pé kí Yorùbá tó sọ lọ ṣe báyìí,
pé kó lọ ṣèjọba kí lẹ expect kó máa ṣẹlẹ̀ àbí kò ń ṣe bọ́n ṣe máa ṣe iná kan náà máa ṣe ni ṣé kò ń ṣọgbọ́n tán dá ẹ̀ tí wọ́n fi da gbogbo ẹ̀rú iná kan náà tó máa dé ilé náà rú èyí tẹ̀ ń pariwo pé ó kan Yorùbá ń sì pa dàrú kì í sọ̀rọ̀ pátì là ń sọ̀rọ̀ pa this is self-determination Yorùbá nation àfẹ́ kó dúró eléyìí ń sọ̀rọ̀ pátì ṣé pátì kan ló ti wà ń bẹ̀ láti àìmọye ọdún tó ti ń ṣe kí ni nǹkan tó dà fún wa ipa wo àti àǹfààní wo la jẹ lára wọn oore wo nípa wọn ṣèdí wa kì í ṣe ìdílé wọn àti fámìlì wọn nìkan náà ń gbádùn ni èèyàn tó bá wà pẹ̀lú wọn nìkan lọ́jọ́ ń jẹ́ ohun tí ó sì jẹ́ lásán náà ń fún wọn òfin ní tó máa bọ́ gbogbo ilé ẹ̀ so why are you greedy ẹ̀yin olóṣèlú kí ló dé tẹ̀yin ọba náà tẹ wà greedy tó jẹ́ pé gbogbo ọ̀nà lẹ fi ń wá owó torí náà kò jẹ́ kẹ́ lè sọ òótọ́ ọ̀rọ̀ so a ní láti dárúkọ ẹnì kankan àbí wọ́n ń bọ́ ẹnì kankan ẹ̀yin tọ́rọ̀ ìkàn ẹ̀yin náà mọ̀ ẹ dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ pátẹ́ ń kó lórí ọ̀rọ̀ Yorùbá why kí ló dé so tó bá ṣẹ̀ṣẹ̀ ń dárúkọ yín wọ́n ń pọn yín lé ni ọ̀rọ̀ yẹn ń ṣe pọ́n bà yín lórúkọ jẹ́ ẹ̀yin náà mọ̀ ohun tó tọ́ ẹ dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe nínú òkòkò tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ so àwọn èèyàn fojú gidi wò yín nígboro ẹ̀yin mọ̀ pé lórí burúkú ni yín lọ́kàn yín so but you are just doing your own pé kò sẹ́ni tó máa mú mi ẹ gbàgbé wípé Ọlọ́run tó fi yín pẹ̀ràn ṣẹ́yìn ò kí ń lọ síbi àwọn òkú àwọn èèyàn yín tẹ́jọ́ ń ṣèjọba tó bá kú ni ṣẹ́yìn ò ti ń rí ipa tí òkú wọn máa ń dà nílẹ̀ ni ṣé gbogbo owó wọn tí wọ́n kó dání àti gbogbo jẹkújẹ wọn ìjẹ́wòwò ló bá wọn lọ sọ́hùn why are you not thinking tó jẹ́ pé ẹ kì í ro èrò wípé ìjọ kan ni gbogbo ẹ máa tán ṣò ẹ̀dẹ̀ ń ro èrò wípé ẹ̀yin nìkan lẹ máa ṣe gbogbo ẹ lọ ẹ fẹ́ máa ríra yín lọ́tọ̀ ẹ fẹ́ máa ríra yín lọ́sì ṣé ẹ lè ra gbogbo ayé tán ni ẹ ti lówó owó yẹn ti ń ṣe yín níwọ̀n ti ń sọ yín di wèrè àwọn kan dẹ̀ wà wọ́n ń jìyà àwa pariwo self determination báyìí ẹ bẹ̀rẹ̀ sí fẹ́ máa pa gbogbo àwọn tó bá ti fẹ́ jẹ́ abẹnugan lórí ọ̀rọ̀ náà sí Yorùbá má bàa gba òmìnira ká lè bá gbàgbé ọ̀rọ̀ yìí ká dẹ̀ kúrò lórí ẹ̀ ṣé ẹ rántí wípé àdániwáyé ń wo gbogbo wa ni àsìkò tí Yorùbá ó lọ lélẹ̀ kò dẹ̀ sí nǹkan tó lè dá wa dúró no going back Yorùbá nation gbọ́dọ̀ dúró ni ẹ bá wa ṣe ètò yìí nǹkan tẹ́ ń ṣe ó ti sú wa and kò sí freedom of speech nínú democracy ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láì ṣèjọba ológun tẹ́ bá ti sọ̀rọ̀ díẹ̀ báyìí wọ́n máa make sure pé wọ́n gbógun tì yín ni ṣó ẹ gbọ́dọ̀ tàbùkù jọba ìtàn bá ń ṣe ló dáa opposition náà lè sọ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ opposition party ló máa ń gbégbèsè ló máa ń jà fitafita pé tí àwọn party tó wà bẹ́ẹ̀ ń ṣe ò dáa now nobody is opposition kankan gbogbo wọn sì ń support nǹkan tẹ́ ń ṣe lọ bẹ́ẹ̀ ni ẹ̀mí àwọn èèyàn dẹ̀ ń bọ́ every day ṣé inú yín náà ń dùn sí tó bá jẹ́ àwọn ọmọ yín náà gbòkú wọn wálé láì ṣe nǹkan kan tí wọn ò ṣẹ̀ tí wọn ò rò tí wọ́n dẹ̀ ní entitled sí security tó dáa nílùú tí wọ́n entitled sí nǹkan gidi tí wọ́n entitled sí oríṣiríṣi nǹkan gẹ́gẹ́ báwọn ọmọ yín náà ṣe rí táwọn náà entitled sí oríṣiríṣi nǹkan nílẹ̀ wọn kán wá gbòkú wọn wálé báwo ló ṣe máa rí lára yín ẹ fi iná jó ara yín kẹ wá tó fi jọmọ ní kejì wò gbogbo yín ti dájú jù ìjọba ọ̀dájú lẹ̀ ń ṣe àwọn èèyàn dẹ̀ mọ̀ wípé ìjọba ọ̀dájú lẹ̀ ń ṣe ìwà ìkà kún ọwọ́ yín dẹ̀ kún fẹ́ jẹ why are you so wicked táwọn èèyàn ò lè bá yín sòótọ́ ọ̀rọ̀ gbogbo yín pariwo 2023 àṣìwà ní 2021 ó sì kù ọdún méjì kí ló dé tẹ́ ti bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ láti sìn lọ definitely kò ń ṣe pé ẹ nífẹ̀ẹ́ aráàlú lọ síbẹ̀ selfish interest yín lẹ̀ ń bá lọ sọ́hùn so ìdí nìyẹn táwa náà ṣe láwa náà ń lọ a sì gbọ́dọ̀ lọ torí pé a lè jókòó sínú ilé ò kì í ṣe one Nigeria ṣé Tinubu náà sọ ń gbà kan rí tó ní pé kò there is no one Nigeria nígbà nínú pépà àti Tribune gbé ńgbà yẹn so why tó wá change ọ̀rọ̀ ẹ̀ báyìí ṣé one Nigeria ní gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí kíní yẹn dẹ̀ ti bà àwọn èèyàn jẹ́ tí àwọn èèyàn bá ti rí nǹkan jẹ nínú ìjọba wọn á máa jà fitafita wọn á máa bínú wọn á máa ṣe gbogbo ẹ̀ wọn á máa lakùn mọ́lẹ̀ ẹ̀yin náà wọ̀ sí ọmọlẹ̀ ńgbà yẹn tó gbógun ti Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ ipò lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀ tó ṣáà ń ṣe gbogbo ẹ̀ ẹ̀fúnwó gbogbo ẹ̀ tó ń tí àwọn òṣìṣẹ́ sí gbogbo ẹ̀ tó fẹ́ bàjọba ẹ̀jẹ̀ kété tóun náà ráyè wọlé síbẹ̀ ẹ̀ gbọ́n kankan lẹ́nu ọ̀ṣọ́ ọmọlẹ̀ mọ́ kò jáfẹ́tọ̀ ọmọnìyàn mọ́ kí ló dé tó jẹ́ pé tẹ́yin bá ṣàtìrí tiyín nìkan
ẹ kì í rò wípé àwọn yòókù náà wà ẹ̀yin náà dẹ̀ ti pass through nǹkan tó ń ṣẹlẹ̀ rí, ẹ ti jìyà rí, ẹ mọ bó ṣe ń lọ. So tẹ́ ara bá ti tu ẹ̀yin tó sì tu àwọn aran tó súnmọ́ yín, ẹ ti wà òkè nìyẹn, ẹ rò tàwọn míì mọ́ ti yín. Ẹ má gbàgbé wípé atẹnudó ẹ̀ẹ̀kan ló máa ń tọ́ni dó mọ́. Tó bá ti ń dẹ lẹ́ẹ̀kejì ẹni yẹn ti wà stupid, ẹ ti tàn wá dó láìmọye gbà. Now ó ti tó káwa náà pàdé wa mọ́. So kò sí nǹkan kan míì tá a fẹ́ ṣe. Option ta ní like ká máa lọ Yorùbá nation. Kò dẹ̀ sí nǹkan kan tó lè bá wa jẹ ọ̀rọ̀ yìí padà ju wípé ká gba Yorùbá nation lọ. So àwọn ò ní dá yín lóhùn. Gbogbo tó bá wù kẹ́ máa ṣe, Yorùbá nation la máa gbà. So ẹ jẹ́ ká tiẹ̀ ṣèjọba wa wò. Ẹ ní pé báwo la yẹ fẹ́ ṣe, báwo la yẹ fẹ́ pín èdè wa yéra wa, a dẹ̀ mọ nǹkan tá a ṣe. So ẹ má worry, ẹ má bá wa pín. Yorùbá nation máa dúró, a dẹ̀ máa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ojú yín ló máa ṣe. Ẹ dá sí, a máa débi tá à ń lọ. So pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọkàn gbogbo Yorùbá dẹ̀ balẹ̀. So a ní láti bẹ̀ yín kẹ́ tó mọ nǹkan tó yẹ kẹ́ ṣe. So tá bá wá ń bẹ̀ yín pé kẹ́ ṣe nǹkan báyìí, it's like pa ń waste time ẹnu wa ni. Ẹ̀yin náà mọ̀ pé orílẹ̀-èdè tó bàjẹ́ ó wà lọ́wọ́ gbogbo yín. Nǹkan tó ṣe orílẹ̀-èdè tí ò fi lè dìde mọ́, ẹ̀yin lẹ jẹ́run. Ẹ̀yin lẹ kó táyà ẹsẹ̀ mọ́tò orílẹ̀-èdè títí dibi tó ń lọ yìí, títí dibi tá a dé. So kò dẹ̀ sí nǹkan kan míì ta ní. A ti gbàdúrà. Àwọn pastor tó yẹ kán tó support, àwọn àfáà tó yẹ kán support, most of them náà lè ń patronize tẹ̀dẹ̀ ń sọdọ̀ lówó. So kí náà fẹ́ sọ nípa ìjọba yín? Torí pé wọ́n enjoy system tẹ́ ń lò, chop make I chop, àbí àwọn aráàlú ló ń forí fa gbogbo òfin tẹ́ ṣe. Kò sí ní tó wúlò fáwa. Òfin ò kí ń mú Fúlàní láti gbébọn kiri pa àwọn èèyàn. Bẹ́ẹ̀ tẹ́ bá rí ọmọ Yorùbá lásán tó mọ̀bẹ dání, àbó tiẹ̀ má dá lọ sóko, make sure pé arrest ẹ̀. Fúlàní dẹ̀ ń pa àìmọye èèyàn. Nobody do that. Nobody arrest them. So we don't need to waste our time. A ti dààmú lórí pé bóyá àjọ máa ṣe papọ̀. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó jẹ́ pé kò sí ìfẹ́ tó dán mọ́rán láàrin ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta, ó lé ọ̀sán tó wà níbẹ̀ ni wípé kí Yorùbá nation dúró, ká dẹ̀ máa lọ. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lẹ ti sọdọ̀ níranù, àtọkùnrin àtobìnrin. Gbogbo wọn dọmọ onítẹ́tẹ́, wọ́n di yahoo sí gbòòrò. Àbí mo wo fídíò kan láàárọ̀ yìí, àwọn ọmọ yahoo mẹ́ta wọ́n lọ ń wẹ̀ lórí títì, ìyẹn ní Mọ́kọ́lá lórí bíríìjì. Wọ́n dẹ̀ tó gbé sójà lọ́wọ́ kó máa dúró tì wọ́n, kó máa gáìdì wọn nílùú tó lọ́ba tó níjòyè. Ara ń tà ń sọ nìyẹn, àwọn ọ̀dọ́ kéékèèké. Ṣé tírú àwọn ọ̀dọ́ yẹn tán ti ju 2018 2021 lọ, ṣé tán bá ya wèrè báyìí á mọ̀ sọ pé kúnlẹ̀ àbíamọ. Torí àwọn ọṣẹ tán ń lò yẹn ti kọjá èjì wọn. Àná dẹ̀ ń lò, wọ́n ń lo àwọn oògùn yẹn torí pé wọ́n ṣàfẹ́ arrive, àwọn náà ò fẹ́ jìyà mọ́. Wọ́n fẹ́ kí iṣẹ́ àtòṣe pin nínú ìdílé wọn. Ìgbà tí bàbá wọn ò ní, ìyá wọn ò ní, the same story bàbá wọn fi bí wọn. So àwọn náà ò fẹ́ fi irú story yẹn lẹ̀ fáwọn ọmọ. Wọ́n ṣà ń wá gbogbo ọ̀nà ṣe oríṣiríṣi. Ṣèbí tí Nàìjíríà sọ wọ́n dà ní. Now kò sí ìgbáyé gbádùn fún àwọn ọ̀dọ́, kò sí ìgbáyé gbádùn fún àwọn arúgbó, kò sí ìgbáyé gbádùn fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́. Àwọn tó wà lẹ́nu iṣẹ́ gan, ìyà tó ń jẹ wọ́n gan ju tàwọn tó ti retire lọ. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Níbo ni wàhálà wa ti bẹ̀rẹ̀? Ẹ̀yin olóṣèlú ilẹ̀ fa wàhálà wa. Torí nǹkan tó yẹ kó jẹ́ kó gbòòlù ọ̀dọ̀ yín nìkan ló wà. Ẹ̀yin ọba náà ẹ̀dẹ̀ lè sọ̀rọ̀ torí wọ́n ń pè kàn yín. Ọba gan gba contract, wọ́n dẹ̀ ń gba báàgì lóríṣiríṣi ọ̀nà. So why tán ṣe fẹ́ sòótọ́ ọ̀rọ̀? Kí lẹ rò pọ́n lè sọ? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹni tó kẹ́ran jẹ? Ṣó fẹ́ sọ pé ìsàsùn tán fi kó tán gbẹ́ran sí ni ò dáa? Because ẹni tó gbé nǹkan ẹlẹ̀ ó ní right láti máa mójútó nǹkan ẹ̀. Àbí kí wọ́n gbélé ẹ lórí tó fi lọ jíjẹ? Ṣó olè ló lè jẹ́?
so olè ní gbogbo everybody ẹ̀dẹ̀ ń sọ wípé ẹni tí ilẹ̀ bá mọ́ tó bá mọ́ bá ní bàárà òwe irọ́ ni àtẹni ilẹ̀ mọ́ bá àtẹni tó ń ṣe lẹ́yìn tí wọn ò rí olè sólè olè làwọn olóṣèlú wa olè làwọn ọba náà kì í ṣe gbogbo ọba náà àwọn kọ̀ọ̀kan wọ́n dà pé àwọn kọ̀ọ̀kan kọ̀wọ̀ sí ṣùgbọ́n wọn ò ní lè sọ̀rọ̀ àwọn náà ń bẹ̀rù kán má pa wọ́n tó a ní láti fi wọ́n lẹ̀ kán máa ṣe tiwọn ṣùgbọ́n Yorùbá nation á dúró níṣẹ́jú gbogbo wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run torí Ọlọ́run ló fẹ́ gbà wá kúrò nínú ìyà kò ń ṣe agbára ẹnì kankan ilẹ̀ Yorùbá á dẹ̀ dúró lójú àwọn abínú ẹni ìyà tó ń jẹ Yorùbá òun ṣe kékeré is getting too much ó ti kọjá nǹkan tá a lè faradà ààrẹ kì í ṣẹ̀yà tó yẹ kí ìyà máa jẹ ẹ bá wa ṣí ètò yìí tòtẹ́ bá wá ríyàn kan tó jìde bí olóyè sí Sunday Igboho bí Professor bàbá Banji Akíntóyè bí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo àwọn èèyàn tó jìde yìí tí wọ́n sọ pé no ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró ó yẹ ká appreciate wọn má jẹ́ ká fi bí sólóore because kì í ṣe tó easy láti face àwọn tí wọ́n ń jẹ ìjẹkújẹ lọ́wọ́ kò ń ṣe nǹkan tó easy o láti ṣíyàn lọ́wọ́ iṣẹ́ oúnjẹ àràmù kò ń ṣe nǹkan tó rọrùn we need to just appreciate ká dẹ̀ gbégbèsè Ọlọ́run á dẹ̀ fún gbogbo ìran Yorùbá ṣe a máa jagun àjàyè lórí níta gbé dání pẹ̀lú àṣẹ Ọlọ́run lórúkọ ìyá wa Olúṣọlá Precious àkànbí pankere ọ̀lẹ́mí jẹ́ ẹ bá wa ṣe ètò yìí ẹ yẹ kó délé alára kó délé ajérò ẹ yẹ kó délé wárọ̀gọ́ àga ọmọ wo ò ní jìyà o láàárọ̀ yìí ó tún níyà àwọn èèyàn tó tún ti pa káàkiri náà ń pa àwọn èèyàn ẹni àwọn náà ń ṣe bó ṣe wù wọ́n so láti bọ́ kúrò nínú ìpànìyàn gbogbogbà láti bọ́ kúrò nínú ìyà ojoojúmọ́ láti bọ́ kúrò nínú kòtókòtó tí owó oṣù gan ò tó àwọn tó ń ṣiṣẹ́ láti bọ́ kúrò nínú gbogbo wàhálà ìdààmú ìran Yorùbá gbọ́dọ̀ dúró ní Yorùbá nation la nílò kò sí nǹkan kan míì kò sí option mọ́ because bá a tún ní a fún Yorùbá láyè kó jẹ olórí orílẹ̀-èdè the same story náà la máa sọ á dẹ̀ máa pẹ́ sí i so kò ń ṣe wípé bóyá wọ́n fẹ́ nìkan kan láyè kò sí nǹkan kan tán fẹ́ dà kò sí ti dáadáa wọ́n fẹ́ dà ìran kan náà ni wọ́n ìran àfìyàjẹni ni gbogbo àwọn olóṣèlú jẹ́ wọ́n ń tì wá síra wọn ni wọ́n fi wá play game ni wọ́n dẹ̀ ń fẹ̀mí wá ṣeré ẹ̀mí ò jọ wọ́n lójú so kí wàá là ń dara wa láàmú fún pàǹbá wọn sọ̀rọ̀ ẹ̀rọ torí ẹni tó bá jẹ́nu ìjọba wọn ló ń gbádùn wọn ẹnìkan kan ò dẹ̀ jẹ majority tí kò jẹ ló pọ̀ jù tí wọ́n dẹ̀ ń jìyà sí níjojúmọ́ olówó ń lówó sí táníkà ń jìyà sí ní everyday so why are we staying together with àwọn òkú àwọn èèyàn burúkú torí ẹni tí ò bá ti ro tẹlòmíì mọ́ tiẹ̀ òkú nírú ẹni bẹ́ẹ̀ ẹni tí ò bá ti ní ìrònú ọmọnìkejì mọ́ tiẹ̀ orú ẹni bẹ́ẹ̀ ò kì í ṣèyàn so why tá a máa jókòó ti irú ìjọba bẹ́ẹ̀ kí ẹ̀yin tẹ́ ẹ ti ń gba 500 naira láti gbà tẹ́ ẹ ti ń gba ara wo lẹ fi dá tẹ́ ẹ̀ ń wá owó olóṣèlú kiri tẹ́ ẹ lọ́n tò sẹ́nu géètì wọn ẹ̀yin gan lẹ́ ń jẹ́ kán máa sọra wọn dọ́ba torí owó tó jẹ mọ́ ti yín ni kò ń ṣe owó bàbá ẹnìkan ṣùgbọ́n gbà tẹ́ ẹ ti ta ráìtì ń lé wọn lọ́wọ́ àwọn náà ń ṣe yín bí ẹranko tó bá ti dórí àga ṣòna ṣe ń play wá bí ẹranko wọ́n ṣe wá bí ẹranko ni wọ́n sọ wá di ẹranko wọ́n dẹ̀ ń play wá bí ẹranko àwa náà dẹ̀ ń bí èèfẹ̀ ẹranko because màá rí yín gbà mí ẹlòmíì àkọ́pọ̀ wọn á fẹ́ràn pé jọ́nbi tó lóṣèlú bá wà á máa pín 500 á máa pín 1000 ẹ̀ máa pariwo bàbá o bàbá o bàbá o olúwa jẹ́ bàbá pẹ́ fún bàbá olórí burúkú wo ló ń pẹ́ fún yín bàbá wèrè wo bàbá wèrè tó máa kó billions of naira jẹ tá sá lọ lóyìnbó tá ra lé sí lóyìnbó ra lẹ́sí everywhere tá ra private jet ṣé bàbá yẹn lè pẹ́ fún yín ṣá bàbá tí ò mọ bẹ́tò lera yín ṣe máa tò tẹ́ bá lọ sí hospital sí kò sí nǹkan kan tó wà lọ hospital private hospital nìkan ló dáa jù kò dẹ̀ sówó tán máa fi tún ṣe ẹ̀dẹ̀ ń pariwo bàbá olórí burúkú kó pẹ́ fún yín ẹ ṣe Mr. Yẹmi bàbá ò ló ń pẹ́ fún yín torí pé ó ń fún yín 1000 that money tó máa tó yín ná fún èrò ọjọ́ ayé yín ni ọmọ yín wà nílé kò níṣẹ́ kò sẹ́nìtìn ẹ̀yin lẹ fowó ayé tó àwọn ọmọ yín kò sí kankan nu wọn tó lè sọ fún yín pé wọ́n ń fún yín lóúnjẹ alẹ́ jẹ ẹ̀yin lẹ tún mọ̀jà báyìí tẹ tún gbé tẹ àárò tẹ pati tó yẹ kẹ ti jókòó sílé kẹ mọ gbádùn ẹ̀yin lẹ tún mọ̀jà báyìí tẹ ń ṣiṣẹ́ fáwọn ọmọ yín jẹ àyàn àṣẹ bàbá kan máa pẹ́ fún yín torí pé ó ń pé ó kó yín síwájú ibì kan ó ń fún yín ráìsì abọ́ kan gàrí abọ́ kan ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ jókòó sí
ṣé bẹ́ẹ̀ ṣe máa lo ilé ayé lọ ní ẹ̀dẹ̀ ń jayé àwọn ọmọ yín máa yẹ inú yín ń dùn tiẹ̀ táwọn ìyá lọ́jà yẹn wọ́n náà ṣe empowerment fún yín 5,000 naira kí ló tó rà dẹ́rẹ́rìn inú yín ń dùn ṣe empowerment fún yín wọ́n ń gbọ́mọ lanke lé yín lọ́wọ́ wọ́n ń gbé sọ́fẹ̀ lé yín lọ́wọ́ kẹ́ padà sínú kẹ́ lọ́ máa kọ́ bíríkìlà kọ́ yẹn and you are happy ẹ kàwé kí wọ́n àǹfààní pẹ́ lọ léèwé tẹ́ máa pẹ́ fẹ́ máa ṣe bíríkìlà ẹ kúkú ní lọ skul owó tẹ́ fẹ́ lọ skul yẹn ìyá yín á fi ṣe nǹkan míì wọ́n á pariwo bàbá wèrè kan pẹ́ fún yín kó mà ṣe o so àwa la ṣe ra wa bẹ́ẹ̀ o ṣùgbọ́n àsìkò láti jára wa gbà kóńbi tá a wà náà rèé Mr. Jara Ajílára Àìná àsìkò láti jára wa gbà ká gba Yorùbá nation ni that's only option ta ni ẹ ṣeun jàre so kò sí nǹkan kan míì ta nílò láti ṣe wípé ká gba Yorùbá nation ẹ mẹ́yẹn ká wòra wá ràn ọ̀rọ̀ ẹ ti dọ̀rọ̀ èmi àti yín kò ń ṣeré torí àwọn tó ń bá wa jà ń bá wa ṣeré so wọ́n ń pariwo pé kí ló dé táwọn wá sórí nẹ́ẹ̀tì everyday tá à ń sọ̀rọ̀ kíní káṣọ̀ lánìdì ẹjọ́ ṣaláṣáṣọ̀ ni ṣé gbogbo nǹkan kọ́ ló ní plan ni àwọn tí wọ́n ń pa wá lójoojúmọ́ wọ́n ti plan rẹ̀ lẹ̀ ahead kan tó máa ṣe tán ṣe fún wa so why tẹ́yìn wa ń sọ wípé kìíní àdẹ̀gbọ́dọ̀ máa bọ́ sórí ká máa tún update àwọn èèyàn bí nǹkan bá tó ṣe ń lọ gbà tó jẹ́ pé this is only means tá a fi lè bá àwọn èèyàn wa sọ̀rọ̀ òun náà la máa ṣe a máa bá àwọn èèyàn sọ̀rọ̀ a dẹ̀ máa ṣiṣẹ́ tá a bá ń ṣe lábẹ́nú so ọlọ́run á dẹ̀ fún wa lé àṣeyọrí ṣe so pé kọ́mọ èèyàn máa wà sórí nẹ́ẹ̀tì mọ́ yẹn kò lè ṣeé ṣe àwọn èèyàn máa update àwọn èèyàn bó bá ṣe ń lọ nǹkan tá à ń ṣe kì í ṣe ìrìn àjò ọjọ́ kan tó bá yẹ pé àwọn bàbá Awólọ́wọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ńgbà yẹn wọ́n parí ẹ̀ ní ìgbádùn làbá wà báyìí ṣọwá tá a dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ náà láparí ẹ̀ àdúrà ní kẹ́ ẹ máa fi ran gbogbo àwọn tó ń agitate lọ́wọ́ kọ́lọ́run lọ́rọ̀ ẹ̀mí gbogbo wọn kò ń ṣe nǹkan tó rọrùn láti palliative fa everything tì oríṣiríṣi nǹkan náà ń ṣe orí everybody ọlọ́run ló ń ṣọ́ wa so everybody ń try wọ́n dẹ̀ ń gbìyànjú mo dẹ̀ rò pé lágbára ọlọ́run ilẹ̀ ìlérí yẹn gbogbo alájọ débẹ̀ ẹnìkan kan ò ní pẹ̀dín so ẹ̀yin náà ẹ níṣẹ́ láti ṣe àdúrà yín ò kéré jù ìtẹ́yìn náà bá dẹ̀ ní agbára ẹ máa fi ràn wọ́n lọ́wọ́ bójówó ni bójàdúrà ni you can do that gbogbo wa náà lájọ délẹ̀ lérí a mọ̀ wípé ìyà ẹ ti jẹ wá kọjá àlà the only thing ta nílò náà ni wípé kọ́lọ́n bẹ̀rẹ̀ bá wa ṣe ká débi tá à ń lọ so a ní option míì mọ́ so ká débi tá à ń lọ kọ́lọ́n dẹ̀ fún wa ṣe òṣùwọ̀n àwọn olóṣèlú ti kún ó ti kún àkúnwọ́ sílẹ̀ kòtò ìyànà gbẹ́lẹ̀ àwọn náà dẹ̀ kó sí pẹ̀lú àṣẹ ọlọ́run ọmọ Yorùbá kankan ò ní jìyà ìyà ọ̀dẹ̀ ní pa wá àwa lájẹrí ọ̀tá torí ọ̀tá náà jẹ́ sí wa ó ti pọ̀ jù they have been doing this for a long time so tàbá dẹ̀ wá sọ pé a kọ ẹ̀gbin lásìkò yìí kò yẹ ká rí ẹnì kankan àbí àgbààgbà kankan kó sọ pé nǹkan tá à ń ṣe ò dáa irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kán lọ pa sílé ẹni because ìyà tó ń jẹ àwọn èèyàn masses ló ń jìyà kò ń ṣe àwọn péréte tí wọ́n lówó yìí ló yẹ kán wá máa gbádùn kí ni wọ́n máa dùn so kí ìbànújẹ́ máa bá àwọn kan kò sí nǹkan kan ìzẹ́rò ní gbogbo ẹ bọ́ sí lórí irọ́ náà fi wọlé lórí irọ́ ẹ̀ náà sì ń practice títí dìsín nothing is done àdẹ̀ ń pariwo lé wọn lórí à ń tẹ̀lé wọn kiri kí là ń tẹ̀lé wọn lé lórí kí láǹfààní tí wọ́n ṣe fún wa ṣénu wa ń dùn sí ni àbọ̀ ń banú wa jẹ́ kò sí pépà tẹ́lẹ̀ kà báyìí ọ̀rọ̀ ìbànújẹ́ lẹ máa bánú ẹ̀ kò sí nǹkan gidi nínú pépà mọ́ bí wọn ò pààyàn mẹ́wàá ìjàmbá mọ́tò àṣẹlẹ̀ ṣùgbọ́n náà tí ò dá ló ń fà á ṣùgbọ́n torí àwọn Fúlàní máa ń kó jígà sójú ọ̀nà tí wọ́n máa gbẹ́ títì lọ́sàn-án gangan nobody arrest them ẹnu Fúlàní mo ti gbọ́ rí wípé àwọn ń gbẹ́ títì torí káwọn mọ̀ọ́lú àwọn lè mọ ráyè kọjá dáadáa ẹ jọ ṣé títì gbígbẹ́ ló máa mú kí mọ̀ọ́lú kọjá lójú títì nobody arrest them kò sí nǹkan kan tó máa ṣe fún wọn why wọ́n bà nǹkan ìjọba jẹ́ Fúlàní sọ wípé mọ̀ọ́lú kọlu òpó náà ó sì mú òpó náà ó sì make sure pé òun wó òpó náà yẹn kalẹ̀ ó ní ó ń disturb mọ̀ọ́lù láti kọjá ó mà ṣe o ṣe bá ṣe máa ṣe lọ nìyẹn ẹranko ni wọ́n
ẹ̀dẹ̀ ń dẹranko pọ̀ méèyàn gidi Haúsá náà ń bí èèfẹ̀ ẹranko ẹ̀dẹ̀ ń dà wọ́n pọ̀ máwọn èèyàn gidi orí Yorùbá pé Yorùbá ò lè so stupid kó máa ba nǹkan jẹ́ anyhow bẹ̀tẹ̀ ẹranko gbìyànjú láti ṣe bí ẹranko alọ́mọ àlè nínú Yorùbá náà ṣùgbọ́n kò pọ̀ tó àwọn ọmọ àlè ilé tí wọn ò ní èrò kankan fún ẹ̀yà kankan tí wọn ò dẹ̀ ní respect fún òfin. So what are we now talking? Kí wàá là ń try láti sọ. Mo mọ̀ pé lágbára Ọlọ́run ìyà yìí ti tó gẹ́ àdẹ̀tí bọ́ nínú ìyà nìyẹn. Wọ́n ti sọ gbogbo àwọn ìyàwó ilé ó ti di wípé orin tí ń bá yàn lè mọ́kọ mi ò lè tọ́jú mi ò lè ra tẹ́gbẹ́ ń ṣe gbogbo àwọn obìnrin náà ti bẹ̀rẹ̀ sí yàn lè kiri èló náà fún wọn pa náà. Hello ẹ kúrọ̀lẹ́ o. Hello ẹ kúrọ̀lẹ́. Hello ẹ kúrọ̀lẹ́. Hello ẹ kúrọ̀lẹ́ o. Ẹ máa dá sí gbogbo èèyàn ló ń gbọ́ yín. Gbogbo èèyàn ló ń gbọ́ yín. Gbogbo èèyàn ló ń gbọ́ yín. Ẹ máa sọ̀rọ̀ àwọn èèyàn ń gbọ́ yín. Mo ní kí ni ọ̀nà àbáyọ tí ò ní fi sí ìjà níta tẹ̀gẹ̀ sílẹ̀ nǹkan tí wọ́n ní Yorùbá ń fẹ́ báyìí. Ọlọ́run ló bá wa yanjú gbogbo yẹn gbogbo ọ̀nà tá à ń gbé gbà ẹ́ náà kò ní sí tàjẹ̀ sílẹ̀ àwọn náà fẹ́ gbógun tiwa nítorí pa ti fẹ́ lọ àwọn ò bẹ́ẹ̀ nìkan jà kì í ṣe àwọn náà fẹ́ fún wa lómìnira ìjọba àgbáyé ló fẹ́ fún wa lómìnira so kò sí tó kàn wọ́n tí wọ́n ní ká máa jẹun tán jẹ lọ. gbogbo àwọn olùkọ́ yẹn gbogbo àwọn Yorùbá ti lẹ́tì ìwé yóò ti kọ́ bèrè ní ìtàkùkọ́ kẹ́pẹ́ tó dáa jù láyé. àwọn Ọlọ́run lá kó sí wọn nú tá máa fi cooperate pẹ̀lú wa tí wọ́n bá ti gbàgbé wípé nǹkan tó ń jẹ yẹn ti tó wọ́n á cooperate pẹ̀lú wa tán bá dẹ̀ gbà Ọlọ́run á bá wa ṣe. Ọlọ́run á bá wa ṣe tá a fi ní tàjẹ̀ sílẹ̀ Ọlọ́run á bá wa ṣe. àṣẹ o lágbè wa kò ní gbọ́dàlẹ̀ ṣe rí pé ká má tàjẹ̀ sílẹ̀ ìtàjẹ̀ sílẹ̀ ò ní wáyé àwọn olóṣèlú wa ló fẹ́ tàjẹ̀ wá sílẹ̀ torí nǹkan tá à ń jà fún is our right kò dẹ̀ sí ó wà lábẹ́ òfin ọmọ àlè Yorùbá ni ó sọ pé nǹkan tá à ń ṣe yóò wúlò so wọ́n dẹ̀ ní pé nígbà tí àti ìjà fómìnira ẹ mọ iye ìyàwó ṣe àjọ débùtì ayọ̀ kí n gbé kọ́ kí n parí ètò. Hello ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sà. à ń gbọ́ yín o. Àkànbí pankẹ́rẹ́ ọ̀lẹ́ ń bá sọ̀rọ̀. Àkànbí pankẹ́rẹ́ ọ̀lẹ́ ń bá sọ̀rọ̀. Àkànbí pankẹ́rẹ́ ọ̀lẹ́ ń bá sọ̀rọ̀ yìí. ẹni. àṣẹ o. àdìtójú ilẹ̀ mọ́lẹ̀ o. àṣẹ o. àdẹ̀ ní ṣíṣe. àṣẹ o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí àwọn ọmọ aréyàn ká o. pẹ̀lú àṣẹ Ọlọ́run. wọ́n lẹ́yìn àgbàlagbà ká bá níwájú. bẹ́ẹ̀ àṣẹ. àdúró kí ilé ni gbogbo wa fẹ́ fúnra wa. bẹ́ẹ̀ni. láti lè di kan náà. bẹ́ẹ̀ni kò ìjọba làwa náà ń wò làwọn dátà làṣẹ britain. kò sí wàhálà Ọlọ́run á dẹ̀ bá wa ṣe. ẹ tó fẹ́ ọ̀tọ̀ ẹ tó wú ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ni. ìlànà tó bá wọlé kálukú tó lágbó máa tẹ̀lé. bẹ́ẹ̀ni. ìlànà tó wà nílẹ̀ yìí ẹni tó wọ ní bá lọ. bẹ́ẹ̀ni kò sí lágbára Ọlọ́run. ẹ ṣeun sà. ẹ ṣeun sà. àwa náà ní àná ní báyìí gan kó ìṣẹ̀lẹ̀ gan èmi náà ti pùtẹ ọ̀rọ̀ yẹn gan náà lọ́ọ̀rẹ́ láti èmi kẹ́sì sọ sókè gan ní àná. bẹ́ẹ̀ bí àwọn àbòkí àtàwọn Yorùbá wà fún mi yànnà bàlá náà. èèyàn. bí àwọn àmì àtàwọn ọlọ́pàá tó nídìí àwọn wíṣà
láti lè máa ṣe bó ṣe wù wọ́n. ọmọ nílùú jà orílẹ̀ bàbá wa ní àbájáde bí ogun délẹ̀ ká wá nípa ẹ̀fẹ́ torí àfẹ́sẹ̀ kí náà ìlú bàbá wa lẹ̀ láíláí ìlú ìwé fẹ́ lọ àwọn adóòtì náà ni bẹ́ẹ̀ ni wọ́n náà rí sọpọ́tà rárá ní bíbá yàrá ọ̀dà ọmọ gbóná ni mí kò sí wàhálà wọ́n á di kọ́lá ti ẹ̀mọ gbóná ni mí ó yé wa sọ wọ́n á rí sọpọ́tà kankan ní sáìdì bíbá yàrá ọ̀dà kò sí wàhálà àwọn tó jẹ́ àwọn àgbà yìí yìí tó jẹ́ síwájú àríyànjú kankan kó dìde èèyà ọ̀dà kò sí wàhálà àgbàlagbàlẹ̀ rí ẹni ká jẹ́ wọ́n kò kí n tọ́jú lórí bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọjọ́ bá la fi pé kí o la fi sọ yà sí àwọn ẹ̀ náà àdáni ètò ni olóńjọ méjì ó yà kò sí wàhálà ṣùgbọ́n àná ẹ̀ ń ṣe bá wọ́n ti lọ ní ànàbà lánàá ẹ máa rí wípé ó ṣẹlẹ̀ gan. bẹ́ẹ̀ni àwọn olùkọ́ òrìṣà pọ́tà. bẹ́ẹ̀ni kò sí wàhálà. nígbà náà gbọ́sà mọ́ ayé tán wọ́n tó bọ́ sínú skul lázúmẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀dì àwọn tó wà nínú ẹnu géètì mẹ́ wọ́n bá mọ́tò jẹ́ sẹ́fíìsì. èèyà ọ̀dà láti jáde lọ́gbọ̀n sí kankan ẹgbẹ́ ìsọ̀fọ̀ ọ̀dà kò sí wàhálà ọgbẹ́. àwọn ọ̀rẹ́ káwọn náà máa sọ pé àwa náà kọ̀ ìdúró tán sábà ní àwọn tí mo tọrọ àwọn ìgbìmọ̀ bá ní pé òkè ògùn wà nígbà wọn fẹ́ jáde àwọn ọ̀nà fẹ́ kó lẹ́yìn nǹkan. ọ̀dà. sáàmù kan wá ní kí wọ́n bóyá pé àwọn bá gbọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀dà kò sí gbogbo ẹ̀ náà yẹn ní láti ìrònà lọ́wọ́ ọ̀dà àwa lè jagun àwa ní kò ogun ní ọwọ́ ọba lóko lè mí. ó yé wa sà ẹ ṣeun sà ojú òní tí. ó yé wa. ọ̀dà kò sí wàhálà àmà gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ ni gbogbo bí ló máa dé pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo kò sí wàhálà Ọlọ́run á ṣe rọrùn ọ̀dà ẹ pè mí kò sí wàhálà ọ̀dà kò sí wàhálà bẹ́ẹ̀ ni ó ti tán bẹ́ẹ̀ ni ẹ ṣeun kò sí wàhálà ojú òní tì odò á gbé wa. hello sir. ẹ kúrò lẹ́ sà. mo rí program tí a ń ṣe ní online ṣe ni mo ní kí n dá sí. ọ̀dà sà à ń gbọ́ yín sà. lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé kọ́mọ̀tà ẹ̀jẹ̀ sílẹ̀ ni àwọn oníjẹkújẹ àwọn ọba wa tí wọ́n lè gbà kí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ní rọ̀rùn ni. iná là ń wò. ẹ̀jẹ̀ sílẹ̀ tí wọ́n mọ̀ tàjẹ̀ sílẹ̀ ní òjẹ́ kí nǹkan yóò ti ṣẹlẹ̀ ní tipẹ́tipẹ́. bẹ́ẹ̀ni ẹ̀rù tàjẹ̀ sílẹ̀ ló ń bà wọ́n. lẹ́yìn ọba dẹ̀ sáfún àwọn Yorùbá bàbá wa níjọ́ wọ́n ní tí ọmọdé ọba ṣe ìkúdà kò ní béèrè ikú tó pa bẹ́ẹ̀. béèrè ikú tó pa àwọn bàbá wa lọ́wọ́ yìí kí wọ́n mọ̀ rẹ̀ wá jẹ mọ́ ẹni tí wọ́n ṣe fún wa ó ti tó. ó ti sú wa getting too much. ó ti pọ̀ jù. wọ́n jẹ́ ká máa lọ ẹni tí ó bá kú kó kú káfíń kan lẹ̀ fáwọn ọmọ wa. ẹni tí ó bá kú ó kú ẹni tí ó bá kú ó kú Ọlọ́run dẹ̀ ṣe ń rọrùn kò sẹ́ni tó máa kú Ọlọ́run á fún wa ṣe. káwa náà ṣe nǹkan tó dálẹ̀ fáwọn ọmọ wa. kò jù bẹ́ẹ̀ lọ. irú àwọn Awólọ́wọ̀ tí ń gbàgbé òmìnira ńgbà yẹn tí wọ́n ti gba òmìnira ni kí wọ́n ti forí la gbogbo ẹ̀ fún wa àwa ò ní gbà náà nira ní ìfẹ́. wàláì ìgbádùn láwà wàláì tọ́ni ọ̀rọ̀ gidi ni. tá a bá jà alájà yanjú nìsín inú wàhálà yẹn náà la tún fẹ́ fà àwọn ọmọ tá à ń bí sí náà. kò jù bẹ́ẹ̀ lọ la fi ń pariwo ẹ̀ báyìí la fi ń sáré òǹkàlùkù náà ẹni méjì ẹni mẹ́ta pé ẹjẹ́ adájọ́ ká bẹ̀rẹ̀ ká dẹ̀ ṣe dópin no going back. àṣeyọrí la máa ṣe láti àṣẹ sà ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe ojú òní tì sà odò á gbé wa sà yẹ sà. ogun èèyàn náà lẹ́ ń gbọ́ yìí kò sí báyìí fẹ́ ṣe gbogbo àwọn táwọn fẹ́ bá jà yìí wọn ò ní farabalẹ̀ pé ká lọ softly bẹ́ẹ̀ yẹn ká kàn lọ just like that àwọn ò fẹ́ kó dáa rárá tó rán mọ̀ para ó dẹ gbogbo èèyàn wọn ò dẹ̀ fẹ́ kára ó dẹ̀ wá so àwa ni ká gbégbèsè wa ojú òní tì wá o pẹ̀lú àṣẹ Ọlọ́run ò ní dójú ti gbogbo wa àní ṣìṣe ilẹ̀ Yorùbá yìí ó ti di dandan ká gbà á ẹ bá wa ṣe ètò yìí dáadáa ẹ ṣe Mr. Adayi Mr. Adébáyọ̀ Sunday Ajayi ẹ ṣe mo rí pé àwọn tó ṣí ààrẹ mo máa ń sábà sáré pè torí ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣí nǹkan tá à ń ṣe nǹkan tí ò dẹ̀ lé ní kẹ́ẹ̀kan ṣí ààrẹ Mr. Ismaila Ibrahim kẹ́ẹ̀kan ṣí ààrẹ Mr. Ajayi John kẹ́ẹ̀kan bá wa ṣe ètò yìí kò dáa kẹ́ẹ̀tún bá wa tẹ láìkẹ́ bá wa tẹ lọ́ọ̀fù lè bá wa tún ṣe ìyún náà Mr. Akíntola Jacob ẹ ṣe
ojú òní tì yín gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ìgbà tí ilẹ̀ Yorùbá Nation bá dé lágbára Ọlọ́run ò ní fẹ́ ní kankan ṣàwátì ó ti pọ̀ jù ìyà tá à ń jẹ ti pọ̀ jù getting too much kí ló dé ó ti pọ̀ jù ló jẹ́ ká máa pariwo pé yes a fẹ́ mọ́ a jìyà mọ́ kí ló dé so ẹ̀dẹ̀ ń sọ pé kò tí ì sí ogun ti dé torí pé àwọn ọlọ́pàá gangan fúnra wọn àtàwọn sójà wọ́n ń sọ̀pọ̀tì àwọn Haúsá kan máa fìyà jẹ wá why torí àwọn tí wọ́n wà pẹ̀lú tiwa ò ṣe pé kí ló dé torí àwọn tó wà pẹ̀lú wa ò pé ṣé bó ṣe yẹ kó máa rí nìyí orí àwọn tó jẹ́ àgbààgbà Yorùbá kí náà ń wò gan-an a mọ̀ pé àwọn Afẹ́nifẹ́re bíi la ní kì í Afẹ́nifẹ́re torí àwọn Afẹ́nifẹ́re tèmi mọ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń jà fún ìran wọn ni so tá a bá ti wá ráwọn àgbààgbà kan tí wọ́n ń sọ̀rọ̀ bíi làákàyè wọn bá ṣe mọ torí ìjẹkújẹ tó ń jẹ ẹ yẹ ká pa wọ́n tì because ẹni tó bá fẹ́ àwọn èèyàn fúnre kò ní gbọ́ pé wàhálà ṣẹlẹ̀ níbì kan wọn ò dẹ̀ mú nísìnyí báyìí tó bá yẹ kó wọ́n pa Chief Olóyè Sunday Igboho mọ́lé nobody will care about him again orílẹ̀-èdè tá a wà nìyẹn tó ti ń pa àwọn èèyàn gidi wọ́n kàn waste wọn anyhow kò dẹ̀ sẹ́ni tó ń jà fún wọn ànígbọ̀n kankan mọ́ wọ́n bá ti gbọ́ pé IG bá ti sọ̀rọ̀ báyìí wọ́n máa ṣèwádìí ṣé ti Bọ́lá Ìgè ṣèwádìí ẹ̀wọ̀n àwọn mélòó náà ti mú wá in book bí wọ́n ṣe Fúnṣọ́ Williams gbogbo àwọn èèyàn tó ti pa àwọn mélòó náà ti mú wá in book bí wọ́n ṣe orílẹ̀-èdè Nàìjíríà náà ti ń pààyàn ní àkó sí tó kàn wọ́n nǹkan tí ẹ̀mọ́ ẹ̀ràn yàn pípa yẹn kò dàbí ìgbà tó yẹ kó kàn ṣe wọ́n kàn fi ṣeré ẹ̀dẹ̀ ní ká dúró tì wọ́n ká sì wà ní one Nàìjíríà bẹ́ẹ̀ ká sì máa dúró fún restructuring nínú pípa anyhow ìjojúmọ́ orí Yorùbá pé àìṣe dèdèrè àìṣe amọ̀kùn mẹ́kọ̀ọ́ orí wa pé àìsọ̀dẹ Yorùbá ò kì í ṣòpònú náà Yorùbá ò kì í ṣòpònú a kì í ṣe dèdèrè ìyá wa Olúṣọlá Precious a kì í ṣe dèdèrè a kì í ṣòpònú àdẹ̀ní ká máa kásẹ̀ máa dúró Toyib Abiodun a gbọ́dọ̀ gbà ká máa ṣe lọ ni kan tó bá gbà náà lọ máa fún a ní láti bọ́ kúrò nínú ìyà nínú ìdààmú ayé yìí torí pé Ọlọ́run rán Yorùbá kó wá ṣe ẹ̀yà kankan so kò sí èèyàn kankan tó lè Babájídé so kò sí ẹ̀yà kankan tó gbọ́dọ̀ máa sọ fún wa ká máa jìyà lọ àwa là nígbà so ibi tọ́rọ̀ gbé dúró yìí kò sí pa sọ̀rẹ́ndà fẹ́ni kankan àdẹ̀ nígbà a máa dó lórí nǹkan tá a wà ní torí pé a ti mọ̀ yìí pé wọ́n fẹ́ pa wá ni àwọn ò dẹ̀ nígbà kan pa wá sínú yà so àwa ti bọ́ kúrò ńbẹ̀ ibi tá a gbé dé yìí a gbọ́dọ̀ parí ẹ̀ no going back no retreat no surrender ni. Hello. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ sá o. À ń gbọ́ yín o, gbogbo ayé ń gbọ́ yín o. Ẹ kúrọ̀lẹ́ sá, gbogbo ayé ń gbọ́ yín sá. Ẹni? bẹ́ẹ̀ lọ nípa ayé bàbá tó lọ bá tí a pa ìdílé tó lọ àwùjọ tó dájú láti gbé ìdílé nípa lọ ètò lágbàdá ìdílé àwùjọ òṣèlú ilé tó sọ sí èyí ò bá sọ pé máa fi ṣẹ́ńtẹ̀ ìjọba ọmọ kẹtọ ń fi Yorùbá ká rojú o. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀. Hello. A gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ. A dúpẹ́
lọ́wọ́ ọlọ́run ọba ibi tọ́lọ́run bá wa ṣe ètò yìí dé akí ọmọdé akágbà àsìkí obìnrin gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ wọn àgbà ẹ̀yin tẹ́ fowó yín ra dákà lágbára ọlọ́run ní fìyọ́kù owó yín wá ìsàn pẹ̀lú àṣẹ ọlọ́run ojú òní tì yín lórúkọ ìyá wa olúṣọlá precious ẹ ṣé àkànbí pankere great yorùbá defence movement worldwide ìní ẹ̀ ń gbọ́ lọ́wọ́ àkànbí pankere lèmi jẹ́ ẹ ṣeun ojú òní tì wá o pẹ̀lú àṣẹ ọlọ́run àníròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ mo kóbìnrin mo kọkùnrin o ẹ ṣé àdúpẹ́ o lágbára ọlọ́run ọmọ wa ò ní sọnù àní ṣìṣe so àjọ délẹ̀ lérí ni pẹ̀lú àṣẹ ọlọ́run we really appreciate everybody fún ipa tí gbogbo wa kó láti fi ìfẹ́ ìṣọ̀kan hàn wípé a fi òmìnira ẹ̀ ní tòótọ́ ọlọ́run á dẹ̀ mú wa délé self determination ni ọlọ́run á dẹ̀ gbà wọlé àṣẹ àgbòmìnira ẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà ọlọ́run á fún wa ṣe mo kí àwọn bàbá wa àgbà gbogbo everybody really appreciate you gbogbo èèyàn tó ń ṣiṣẹ́ àwọn tá à lè dárúkọ gbogbo everybody àmọ̀yí iṣẹ́ tẹ̀ ń ṣe we appreciate you thank you very much evangelist Peter ọlárẹ̀wájú ẹ ṣé ojú òní tì wá pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ ṣé o ó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa lọ torí dátà yẹn ò pọ̀ mọ́ so kó má lọ ṣọ́ọ̀dà mi sórò ọ̀nà ẹ ṣé àdúpẹ́ àkànbí pankere ó dìgbà.